ọmọ Yorùbá wàhálà ti wà. Ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pàdé kan sí pàdé míì ni kódà wọ́n ṣe pàdé yẹn títí wọ́n ṣe dé Mauritius. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pera wọn jọ, wọ́n dẹ̀ ti ní kí oníkálùkù wọn kó lọ dìbì tó wà mú, kó lọ múra àwọn ọmọ wọn sílẹ̀. Wọ́n ní a gbọ́ pé torí mi sí bẹ́ẹ̀, a gbọ́ pé wọ́n ní ṣèbí wọ́n fẹ́ lọ ni wọ́n máa lọ, ṣùgbọ́n káwọn tó jẹ́ ká lọ wọ́n á sọ ọ̀pọ̀lọpọ̀ wa di aláàbọ̀ ara. Wọ́n sọ débi pé gbogbo ohun táwọn bá ní làwọn fi máa bá wa jà kí a tó lọ. Ṣé mọ̀ pé ìran alákatakítí ni wọ́n, ìran oníjàgídíjàgan ni wọ́n. Mi ìdẹ̀ bá wọn wí torí ẹni àná lára ń ta, àwọn gọ́ ti fẹnu ara wọn sọ. Wọ́n ní tí ilẹ̀ Yorùbá bá kúrò lára Nàìjíríà lénìí, wọ́n náwọn ò lè dá survive. Ó kẹ́ wá wò, ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ ò lè survive without ìran Yorùbá, ẹ tún wá ń pa àwọn Yorùbá, ẹ tún wá ń pa wá, ẹ náà ń ṣẹ̀sìn, ẹ wá ń pa wá ń pakúpa. Bí mo ṣe ń ba gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ lọ dira. Ìwọ tó bá mọ̀ pé ó léyàn nílé, mo fọ Ọlọ́run bẹ̀ yín, bó jẹ́ iye kan ẹsẹ̀ díẹ̀ sí wọn kọ́ lọ dira. Ìwọ tó bá dẹ̀ wà létajọ wà Nàìjíríà, tètè lọ dira, torí pé àwọn arábí yìí wọn ò mú ní kékeré o. Wọ́n rí àwọn ìgbésẹ̀ táwọn bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n gbé, wọ́n rí ìgbésẹ̀ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabaré ká ní arẹ́rin ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin. Wọ́n rí ìgbésẹ̀ tí bàbá mi Ìgbòho Òòṣà ń gbé. Mo máa ń sọ fẹ́yìn èèyàn wa wípé àwọn bàbá wa tẹ́ ń wò yìí wọ́n ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà. A sọ fún yín, a ní a ò ní gbé nǹkan tábà tí ì ṣe, a ní gbé sórí afẹ́fẹ́ mọ́, a dẹ̀ gbé. Success yẹn dẹ̀ ń lọ underground, assignment lọ underground débi tọ́lọ́ ń bá wa ṣe délé ní. Àwọn Fúlàní yìí wọ́n ti wá ríbi ta ṣiṣẹ́ dé, wọ́n rí pé iṣẹ́ yẹn ti lọ kọjá nǹkan táwọn rò, wọ́n ti rí pé kò ṣe dá dúró mọ́. Ṣèbẹ́ pé ó jẹ́ kẹ́ mọ̀ pé kí pòfẹ́sọ̀ wọn tó jáde wá sọ àwọn ọ̀rọ̀ tó sọ lánàá, ó ní ohun tí wọ́n ti rí, ó ní ohun tí wọ́n ti gbọ́, wọ́n ti mọ̀ pé kò ṣe dá dúró mọ́. Nísìnyí báyìí wọ́n wá sọ pé ká tó lọ àwọn máa fojú wa rí màbo. So àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ múra sílẹ̀. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó wà nílẹ̀ Haúsá, you are playing with your life. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó wà nílẹ̀ Haúsá, ò ń fẹ̀mí ara ẹ ta káìt. Gbogbo ẹnu ni mo fi ń sọ, a ti pariwo fún yín pé ẹ máa bọ̀ lé, a ti ní kẹ́ máa bọ̀ lé. Àmọ́ tó wà nílẹ̀ Haúsá tẹ jókòó tì, ibi tó jẹ́ pa ṣálẹ̀ ni, àwọn fún ara wọn gan wọ́n wà lẹ̀ Yorùbá wá ṣiṣẹ́ ni. Tẹ́yìn ọmọ Yorùbá kan wá lọ takú síbẹ̀. Àdẹ̀wò anyway ẹ lè má jẹ́ ọmọ Yorùbá, kẹ́ lè jẹ́ mixture. Torí tẹ bá tiẹ̀ wò dáadáa gan, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló wà lẹ̀ Yorùbá ń bíbà ìtọ́ wá ń sọ pé àwọn di àfáàrọ̀ kan. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn láàfáà tó ń kọ̀ndẹ̀mù Yorùbá nation yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn half Yorùbá half Fúlàní ni wọ́n. Àjẹ́ndà tí wọ́n dẹ̀ gbé dání ni wípé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ gbérí. Kí ni the first tí wọ́n kọ́kọ́ ṣe? Wọ́n gba àṣà àti ìṣe lọ́wọ́ àwọn ọmọ Yorùbá, wọ́n wá gbé Islam lé wa lọ́wọ́. Under normal circumstances, religion is supposed to be a way of life, nǹkan tó dá lẹ́sìn. Ṣùgbọ́n àwọn tó gbé ẹ̀sìn yẹn wọlé ilẹ̀ Yorùbá ń bíbà yìí tí wọ́n ń gbé káàkiri tó ń pariwo ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn oníjàgídíjàgan ni wọ́n. Ẹ lọ wàrà tó ń dá lórí social media, ẹ lọ sórí social media kẹ́ lọ wò ó. Ọ̀pọ̀lọpọ̀ gbà ní àáfà Kéúgba Gold ni wọ́n ti bá wọn sòótọ́ ọ̀rọ̀, kàkà kí wọ́n gbọ́ wọn gbógun ti máa yẹn ni, torí pé máa yẹn ti rí àṣírí yẹn pé àwọn tó ń pariwo yìí wọn kì í ṣe ọmọ Yorùbá original. Now mo ń bẹ̀yìn èèyàn wa sọ̀rọ̀, ẹ lọ gbé ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan níbi tá a bá dé yìí, ní kẹ́ má ṣe ẹ̀sìn.
because ẹ̀yin tí ogun Fúlàní máa kọ́kọ́ kó lọ lẹ́yìn tẹgbẹ́ sì sórí. Mo dẹ̀ sọ solution kan gbà kan, mo ní tẹ bá fẹ́ jẹ́ ká fi òpin sí bí Fúlàní ṣe ń pa wá nílẹ̀ Yorùbá tí wọ́n ń jí wa gbé tó ń ṣoríṣiríṣi, kò ń ṣe nǹkan tó ná wa ní kọ̀ọ̀kan. Ẹ̀sìn tá gbé sórí ẹ jẹ́ ká kọ́kọ́ gbé séjìká. Tá bá ti gbé séjìká, tẹ bá fẹ́ lọ kírun ẹ wọ mọ́ṣáláṣí ẹ kírun, tẹ bá tún sí ń bọ́ta ẹ̀sìn yẹn ẹ gbé kúrò ńbẹ̀. Ẹ lọ wo gbogbo àwọn developed country ní gbogbo àgbáyé, kò sí tó jẹ́ lẹ́sìn inú wọn. Ẹ lọ wo gbogbo ìlú tó jẹ́ ìlú ẹlẹ́sìn tí wọ́n ti practice Islam, gbogbo ìgbà ló ń jagun ńbẹ̀. Tó bá jagun ìlú yẹn gan ò ní tò, torí pé àwọn tó gbé ẹ̀sìn yẹn dání. Islam is a good thing, ẹ̀sìn tó dání, ẹ̀sìn tó dá tèmi gan nífẹ̀ẹ́ sí ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe atọ́kùn ẹ̀sìn yẹn nílẹ̀ Yorùbá ń bíbáyìí, jàgídíjàgan adàlúrú ló pọ̀ nù wọn. For instance, ẹ wo nǹkan tí olórí burúkú mufti yẹn ń ṣe, tó lọ kó àwọn èèyàn jọ, tó mú fúlàgì Palestine, tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Tí àwọn Israel tínú bá bí wọn, tó bá ju àkàrà ẹyọ kan sí wò, á pa gbogbo Ọ̀ṣun state rẹ ni. Àwọn aláṣẹ rẹ̀ dákẹ́, wọ́n dẹ̀ ń wò. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fà á nìyẹn táwọn olórí burúkú kan tí wọ́n ṣe sọra wọn dẹrú Fúlàní nítorí nǹkan tó fẹ́ jẹ. Ẹ wá gbé ẹ̀sìn, ẹ sọ gbogbo nǹkan dẹ̀sìn. Ẹlòmíì wà tẹ́bí bá ń pa tó jẹ́ kó lọ ṣiṣẹ́, àná Ọlọ́run á ṣe, á ní láyé lẹ́kẹ́lẹ́kẹ́ kan. Ẹni tó bá kó tó lè lò gbàgbọ́ Ọlọ́run, o gbọ́dọ̀ nípalẹ̀mọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táàfà kan sọ. O gbọ́dọ̀ nípalẹ̀mọ́ kó tó retí àánú Ọlọ́run. Ìwọ tó wò kó fẹ́ kọ́lé, o ò ṣiṣẹ́, o jókòó, òun sọ pé Ọlọ́run á ṣe. Ṣé wọ́n nìkan Ọlọ́run dá ni? Ṣó mọ èèyàn tọ́lọ́run àtẹ́lì sí on a daily basis ni? O fẹ́ ra aeroplane, o fẹ́ lọ sílùú òyìnbó, o ò ṣiṣẹ́, o ò ṣe kankan tọ́lọ́run lè lò láti fi ràn ẹ́ lọ́wọ́. Ọmọ ẹ̀sìn wọ́n fi yàwó èèyàn wá ń wèrè. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pa yìí, àwọn tó gbẹ́sìn dání ni. Kẹ tó lè rẹ ẹni tó jó níṣẹ̀ṣe tó dira tí Fúlàní pa, á ní bó ṣe máa jẹ́, ó máa lọ́wọ́lé nínú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wo Ìgàngán, nígbà tó ju gbogbo wọn ò tí ì là, tí Fúlàní pa wọ́n lé ní ẹni èjì, nígbà tí gbogbo wọn parapọ̀ tí wọ́n tọ àwọn bàbá wa lọ, tọ́lọ́ ń lo bàbá wa olóyè Sunday Igboho fún wọn. Kí ló ṣẹlẹ̀? Ní gbogbo ilẹ̀ Yorùbá lè níyì, Ìgàngán àti Ìbàràpá ní the only place tí wọ́n bí aláya Fúlàní dá kọ́ ṣe mistake wọ̀. Mi sọ pé kọ́ mọ̀ọ́mọ̀ o, pé kọ́kọ́ rìn gbèrègbèrè by mistake, pé kọ́ rìn wọn bẹ̀, o wà gbé wọn. Fúlàní wọ́n á wò ṣùṣù, ebi àwọn tó ń kírun wọ́n á mú àdó olóró, wọ́n á lọ sọ síbẹ̀. And these the same people are telling you they are serving God. Rí ibi táwọn Christian wà tí wọ́n ti ń jọ́sìn, lọ bẹ̀, sọ àdó olóró sí wọn láàrin. Ẹ̀yin Yorùbá kan dẹ̀ ń tẹ̀lé wọn, sórí yín ò pé ni. Ìyẹn ò ṣe ẹ̀sìn nìyẹn. Ṣèbẹ́ gbọ́ ohun tí bàbá wa Ààrẹ Lájí Abbas sọ. Mùsùlùmí áhùn ni Ààrẹ Lájí Abbas. Ìyẹn ò ní kọ́ rò tọ́kọ́ má sọ. Mọye àfáà tó wà ní Yorùbá nation ni. Mọye chief imam tó wà ní Yorùbá nation ni. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. Ọ̀rọ̀ bẹ́ẹ̀mì àti níṣe máa wà láyé tó gùn ò ní kó wa, òun ní tá à ń sọ yìí. Ẹ lọ dira, nothing comes freely. Ìpàdé táwọn wèrè ń ṣe, tí a gbọ́ pé àwọn Fúlàní ń ṣe nísìn, ibo la mọ̀ tí wọ́n ti máa bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá dira sílẹ̀, kò ní bá yín lábo. Imagine tí gbogbo ilẹ̀ Yorùbá bá dira, Fúlàní ò ní wọlé Yorùbá mọ́, wọn ò ní wọlé Yorùbá wá pààyàn mọ́. A sọ pé àbá wọn ṣe, àwọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. Ewúrẹ́ wa kò ní òun bá gùntàn wọn ṣe, àgùntàn wọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. Tí ìyá àwọn ò bá dẹ̀ bí dúdú, kó wá ẹgbẹ́ wọn lọ kí wọ́n lọ bá wọn ṣe. This is a security alert.
mò ń pariwo fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ jẹ́ ká lọ dira sílẹ̀. Ìròyìn tó ń kọ́ mi lára ni wípé àwọn àgbààgbà Fúlàní wọ́n ti ṣe mítìn, wọ́n ti sọ pé ṣèbá ń lọ ni kò sí wàhálà, a máa lọ bọ̀ká tó lọ àwọn á fi mú wa dánrin. Mi wá gbọ́dọ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí kí n wá dákẹ́, kí n wá ní mi ìfẹ́ wá sọ síta. Mo gbọ́ ni, mo dẹ̀ mọ̀ pé òótọ́ ló máa jẹ́, torí wọn ò tẹ̀sẹ̀ máa ṣe. This is not the first time. Nígbà tí Goodluck Ebele Jonathan tó wà ní president, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ò mọ ìdí tí wọ́n ṣe jẹ́ kí Jonathan wọlé ẹlẹ́kejì. Ohun tọ́pọ̀lọpọ̀ yín rò ní pé bóyá nínú gbogbo ayé ló mọ̀ pé Jonathan wọlé, gbogbo ayé ló gbọ́ pé Jonathan wọlé kí wọ́n tó gbé fún Buhari. Torí confab tí Jonathan ṣe ni. Jonathan fẹ́ pe meeting round table pé ṣé ká túká ni àbí ká ṣe máa ṣe lọ. Torí pé Jonathan mú àṣírí yẹn, ó mọ̀ pé 2014 ní Nàìjíríà expire, ó mọ̀. Torí ẹ̀ ni olórí burúkú àwọn Fúlàní ni wọ́n ṣe lọ kó àwọn afẹ̀míṣòfò wọlé kó máa cause national distraction, so that kò ní sẹ́ni tó máa ronú pé ká pín. Kí ló kọ́kọ́ ṣe? Ọlọ́kọ́ àwọn ọmọ Chibok girls, wọ́n bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé káàkiri, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn káàkiri láti cause national distraction. Nísìnyí báyìí wọ́n tún ti fẹ́ ṣe the same thing. Bàbá Tinubu, ẹ tú ó kù lọ́rùn àwa ọmọ Yorùbá ká máa bá tiwa lọ. Enough is enough. Enough is enough. Ó tó gẹ́ níbi tá a ṣe dé yìí. Àìmọye àwọn orílẹ̀-èdè tó wà lágbàáyé tí wọ́n tó ìdásí mẹ́wàá ìran Yorùbá, wọ́n tó ìdásí mẹ́wàá àwa Yorùbá nation, tí wọ́n dẹ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ ń sọ pé ẹ fẹ́ jẹ́ ká lọ, ẹ fẹ́ jẹ́ ká pín, you want us to remain one. Àwọn olórí burúkú wọ́n dẹ̀ ń pa wá, wọ́n fìyà jẹ wá, wọ́n tún fọwọ́ gún wa nímú pagọ̀. Ẹ dẹ̀ fẹ́ ká dákẹ́, kò lè work. It is not gonna work. Bàbá Tinubu, ẹ̀yin fún ara yín gbọ́, ẹ lè sọ pé ẹ mọ rẹ́kọ̀dù Mẹ́tawálé ṣó jẹ́ kó wà ní ìjọba. Tó bá jẹ́ lóòótọ́ ní ìjọba Nàìjíríà wọn nífẹ̀ẹ́ gbogbo bó ṣe ń pa àwọn èèyàn káàkiri, ṣó jẹ́ kí Mẹ́tawálé wà ní ìjọba, ṣó jẹ́ kí Shettima wà ní ìjọba pẹ̀lú àwọn rẹ́kọ̀dù wọn tá gbọ́. Then who is fooling who? Ṣé ìjọba Nàìjíríà ló tọ̀ wá ní àbáwà là ń tọ́ ìjọba Nàìjíríà? Ẹ jẹ́ ká mọ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé a fẹ́ lọ, a ò ṣe mọ́, a fẹ́ lọ, a ò ṣe mọ́. Yorùbá nation now. Gbogbo alágbọ́wọ́ tí bàbá wa olóyè Sunday Igboho sọ lánàá, gbogbo alágbọ́ wọ́n tún ti sọ mí lẹ́ni. Ẹ fi gbogbo ilé ayé ẹ fi jí owó kó. At the end of the day, ẹ lọ wo ìgbẹ̀yìn Babangida, orí wíṣíà ló wà báyìí, kò lè dá jókòó, kò lè dá dìde, kò lè dá ṣe anything mọ́. Gbogbo nǹkan tó wá jí kó ní gbogbo ọjọ́ ayé ẹ̀, ó wá useless, kò wúlò. Nígbà tí wọ́n dárúkọ àwọn richest politician in the world in Nigeria, Babangida ó wà níbi àbí 1 to 10, ṣùgbọ́n ojú ti owó ẹ̀ báyìí. Ń tà ń sọ fẹ́yìn àgbàgbà wà nílẹ̀ Yorùbá nìyẹn. Ẹ má jẹ́ kí material things kó wọ̀nyí lójújù. Ní kẹ́nìbọ̀dì kò sí bí yàn ṣe máa ṣèjọba tí ò ní jí owó kó. Ní ẹ má jí owó, ṣùgbọ́n ìtótú jẹ kó àwọn nǹkan tó jẹ ká máa gbádùn gẹ́gẹ́ bí citizen, let it be there. Ẹ jẹ́ kí security wà, ẹ jẹ́ kí education wà, ẹ jẹ́ kí good medical wà, electricity kó wà, good road, gbogbo nǹkan tí citizen enjoy. Ṣé tí a bá enjoy ẹ̀, ṣé wọ́n ṣe ń jí owó kó Nàìjíríà ni? And nobody is saying anything about it. Nísìnyí báyìí wọ́n tún wá mú kó máa pa wá mọ́, kò ní work. Torí àwa ọ̀dọ́ tá wà níta nísìnyí, ọ̀dọ́ sọ̀rọ̀ sókè ni. Centuries tá wà yìí,
kò ń ṣe sẹ́ńtúrì panumọ́, sẹ́ńtúrì sọ̀rọ̀ sókè ni. Àwa ìran tá dẹ̀ wà níta ń sìn a máa gba Yorùbá nation yẹn. Ẹni tó bá ní kò ní ṣojú òun lọ́lọ́run á jẹ́ kó ṣẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ ni òun ní Ọlọ́run ọba á jẹ́ kó ṣẹ̀yìn ẹ̀. Torí Ọlọ́run ló sọ pásìkò tó tilẹ̀ Yorùbá máa dá dúró. Kò ń ṣe pàṣẹ fẹ́ gba òmìnira. We are regaining our freedom. A fẹ́ regain ẹ̀ ni, kò ń ṣe pàṣẹ fẹ́ gain ẹ̀. Orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá látàtìkọ́ṣe, orílẹ̀-èdè nílẹ̀ Haúsá, orílẹ̀-èdè nílẹ̀ Igbo, just to come and just think of it. Wọ́n náà fẹ́ fún wa lómìnira. Wọ́n wá mú Yorùbá, Igbo wọ́n kó wa pọ̀. Wọ́n wá fà wá lé àwọn àjòjì lọ́wọ́ tí wọ́n jẹ́ Fúlàní. Are they part of us? Ìjà yìí gan gbogbo ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ kó dìde at the same time. Kí ló fà táwọn Haúsá ò fi dìde? Torí wọ́n ti kọ́ńkà wọn ni. Àwọn tí wọ́n rí kọ́ńkà tí wọ́n ráyè sá kúrò nígbà yẹn, táwọn bàbá wọn ráyè sá kúrò nílùú tí wọ́n rí wọn pa, àwọn lẹ́rí tí wọ́n pariwo nísìnyí pé àwọn náà fẹ́ lọ. Ṣèbẹ́ rí pé pòfẹ́sọ̀ kan ti sọ̀rọ̀ lánàá. Ó ní láìsí south, láìsí east, north ò lè dúró. Ó ní káwọn tètè lọ múra sílẹ̀ láti lọ fún self determination. Àwọn Fúlàní àárín wọn ló ń takò òmìnira. Torí wọ́n mọ̀ pé táwa mẹ́tẹ̀ẹ̀ta bá lọ lọ́tọ̀ọ̀tọ̀, there will be nowhere to be found. Ohun tó ń ṣe wọ́n ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ohun tó ń ṣe wọ́n kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Kò dẹ̀ sí kan tó kàn wá. Ẹ lọ wo geographical territory. Ọlọ́run ti pín wa. Kò sí kankan tó pa wá pọ̀. Èdè ò pa wá pọ̀. Àṣà ò pa wá pọ̀. Ìṣe ò pa wá pọ̀. Way of life ò pa wá pọ̀. We don't even have anything in common. Then why are we one? Are we even one? Are we one? Ẹ lọ sí north. Tẹ́ bá fẹ́ gba international passport. Tó bá pẹ́ jù wọ́n á ní kẹ́ wá gbà ìjọ́ kejì. Àwárí wẹ̀rí láyé ìjọ́ kẹta. Nílẹ̀ Yorùbá ń bì báyìí tí wọ́n bá fẹ́ gba passport oṣù mẹ́rin, oṣù márùn-ún, oṣù mẹ́fà wàá sì máa bẹ Ọlọ́run ni. Tí ó jẹ́ kéèyàn máa bẹ Ọlọ́run kí ó tó gba passport. A lot of things. Ẹ lọ sí ilẹ̀ Haúsá, they have the best road. They have the best electricity supply. They have the best of everything. And àwọn ni wọ́n dey generate anything. Torí pé ìdí tí wọ́n ṣe ń tọ́jú bẹ̀yẹn ni wípé àwọn Fúlàní abẹ́ wọn lọ sá sí. Tọ́wọ́n máa sọ lọ sọ́bọ̀, wọ́n á ní Haúsá Fúlàní. Kí ló ń jẹ́ Haúsá Fúlàní? Àwọn Haúsá yẹn ṣe ń jára wọn ni. Olórí ọ̀dọ́ wọn kan ti jáde lẹ́nujọ́ mẹ́ta yìí. Ó náwọn ò ṣe kankan náà. Ó sọ débi pé ó ní látìgbà tí Nàìjíríà ti wà. Ó ní Haúsá kọ̀ọ̀kan ò tí ò dé ní political offices. Ẹ̀rù Ọlọ́run bá mi gbà tí mo gbọ́rọ̀ yìí. Ẹ̀rù Ọlọ́run bá mi. Mo ní ó dẹ̀ ń sọ with authority. Kò ṣe pé bóyá ó ń yọ sọ, ó ń sọ life and direct, and that is how it is. Bó ṣe wà nìyẹn. That is how it is. Bó ṣe wà nìyẹn. Wọ́n kó ìwọ̀n mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n wá kó wa lájòjì lọ́wọ́. Ká dúpẹ́ pé wọ́n fi déètì sí. Tí wọ́n bá fi déètì sí, kí là bá máa sọ? Èmi mọ̀ pé a máa bọ́ lóko ẹrú láìpẹ́ láì jìnnà. Ẹ̀yin ènìyàn wa, ẹ lọ dira. Ẹ lọ dira. Ready to defend yourself. Be ready to do what? To defend yourself. Torí wọn ní bá wa mú láàbọ̀. Àwa gan a ò dẹ̀ ní mú oníṣeréṣeré. Gbogbo nǹkan tá a bá ní nílẹ̀ Yorùbá la máa fi defend ra wa. Ọlọ́run dá wa pé ilẹ̀ Yorùbá gbogbo ohun tá a máa nídìí ní Ọlọ́run ti fún wa ilẹ̀ Yorùbá. Àwa là ń gọ́ra wa. Ewé àtegbò wà. Ewé àtegbò. Ilẹ̀ Yorùbá ni wọ́n á ti gbígi lóòjọ́, á dẹ̀ wù lóòjọ́. Ilẹ̀ Yorùbá ni wọ́n á ti nawọ́ sí igi báyìí, igi á dẹ̀ gbẹ, gbogbo ewé orí àdẹ̀ wọ̀. Ilẹ̀ Yorùbá ló wà. Ilẹ̀ Yorùbá ni kéèyàn wòyàn báyìí, kẹ́jẹ̀ dẹ̀ gbẹ lára ẹni yẹn. Oríṣiríṣi nǹkan ló wà nílẹ̀ Yorùbá.
ṣebí ara nǹkan tí àwọn bìrìtìkó yìí tí wọ́n ṣe ráwọn bàbá wa kó lẹ́rú nìyẹn. Mọye ìgbà tí wọ́n ti kógun wálẹ̀ Yorùbá ni tó jẹ́ pa máa ń borí wọn ni because ìbọn lásán làwọn ní àtàdó olóró àtàwọn nǹkan kan làwọn ní tó gbẹ́kẹ̀lé. Àwa ní nǹkan tó jùbọ lọ́lẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àwa ní nǹkan tó ju nǹkan ogun lọ́lẹ̀ Yorùbá. Tí wọ́n bá gbé nǹkan ogun dání ṣèbí tó bá ṣiṣẹ́ ni àìmọye kan tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àìmọye àwọn bàbá tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tó bá wó èèyàn báyìí ẹniyẹn lè lánà. Kí ni ò sí ilẹ̀ Yorùbá? Ẹ wá sọ àwa Yorùbá di múgù. Ẹ wá sọ wá di múgù. Ẹ fi ẹ̀sìn bà ti Yorùbá jẹ́. Ọlọ́run á bi gbogbo yín o. Ọlọ́run á bi gbogbo yín o. Ẹ̀sìn wo ni ò sí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀? Mùsùlùmí wà, Kírísítẹ́nì wà, oníṣẹ̀ṣe wà, ọmọ ìyá ni gbogbo wa àjọ ń ṣe. Not until tẹ́yìn alákatakítí tó jẹ́ pé nǹkan tẹ́ máa jẹlẹ̀ ń wá tẹ́ bẹ̀rẹ̀ wàhálà yìí lórí social media. Àdẹ̀mẹ̀yìn tẹ́ bẹ̀rẹ̀ nísìnyí you are now billionaires. Ẹ wá náà ń dá estate lẹ̀, ẹ̀ ń dá school lẹ̀, ẹ̀ ń dá kinní kan lẹ̀. Àwa mọ̀ pé nǹkan tẹ́ ń wá náà nìyẹn tẹ́ fi bẹ̀rẹ̀ gbogbo jàgídí àgbọ̀n yìí. Ẹ foníkálùkù lẹ́kọ̀ọ́ ṣẹ̀ sí ẹ̀. Inú Yorùbá nation Muslim wà. Mo fẹ́ lè sọ pé àwọn àfáà ńláńlá tó wà láàrin wa àìmọye àwọn àfáà tó jẹ́ pé ta bá dárúkọ wọn kẹ̀rọ Ọlọ́run á báyìí tó dúró digidigi ti Yorùbá nation. Tẹ́yàn ọmọ àlè kan táwọn Fúlàní tí wọ́n ti fún lówó tẹ wá ń sọ rubbish tẹ́ ń sọ nǹkan tí ẹ ò lè defend pé nítorí ẹbọ ló ṣe fẹ́ dá Yorùbá nation sílẹ̀. Anyway kìwọ́ tó tiẹ̀ sọ̀rọ̀ ẹ náà everybody ló mọ̀ pé orí tiẹ̀ ò pé. Everybody ló mọ̀ pé tó bá ti sọ gúgúrú sí ẹ báyìí ohun tó ṣe ẹ́ ti tán. Ohun tó máa jẹ òun torí nǹkan tó máa jẹ òun bà ọjọ́ ọ̀la ẹ jẹ́. Òun bá nǹkan tó máa jẹ́ nítorí nǹkan tó fẹ́ jẹ nísinsìnyí. Ọmọ Yorùbá ẹ lọ múra sílẹ̀, ẹ lọ múra sílẹ̀, ẹ lọ dira gbágbágbá. Ẹ gbọ́ ìwọ tó bá wà nílẹ̀ Yorùbá nísìn tí ò tí ì dira tàbí tí ò rẹ́dí àti dira gbàgbé Fúlàní ti pa ẹ́. Fúlàní ti pa ẹ́ àkàwọn fámìlì ẹ̀ ò tí ì sin ẹni. A dẹ̀ sọ fún yín ẹ má jẹ màálù mọ́, ẹ má jẹ màálù mọ́, ẹran màálù ẹ má jẹ mọ́. Kẹ̀yin ìyá àti bàbá wa ẹ pín fídíò yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní share fáwọn international communities. Let them know that we are going and that is final and there's nothing anybody can do about it. We have informed the whole world. We have informed the whole world that we saw it clearly. The amalgamation of 1914 expired as far back as 2014. We are keeping quiet because we are Yorubas. We are Omoluabi. We are humble people. We are humanitarian. We obey the constitution. We follow the constitution of the land. We are peaceful people. That is why we are taking it slightly. Because we are Yorubas. We are Omoluabis. That is why we are taking this easy. We saw clearly the document. Nigeria has expired as far back as 2014, 10 years ago. And we have created awareness for the whole world to know that we are moving out of Nigeria. Ẹ máa kọ sí comment section bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé ilé ti yá. Ilé ti yá. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, ilé ti yá. Ẹ̀yin Fúlàní à ń retí yín ilẹ̀ Yorùbá. À ń retí yín. Ẹ mọ̀ pé ìtẹ̀ṣe ní 2020 pé wẹ́ ò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́.
ẹ máa mọ̀ pé ojú everybody ti là. Òun la ṣe ń sọ fún ẹ̀yin èèyàn wa tẹ wà nílẹ̀ Haúsá, ẹ lọ kẹ́rù yín, ẹ máa bọ̀ nílé, ilé ti tó lọ, ilé ti tó lọ, ilé ti yá báyìí, ilé ti yá. Ìwọ tó bá wá ń wù ẹ́ fira ẹ ṣe nǹkan ètùtù lọ́rùn, that is your own business, that is your own problem. A ti ń pariwo fún yín, ẹ máa bọ̀ nílé, ẹ máa bọ̀ nílé, ẹ máa bọ̀ nílé. Ẹ̀yin tẹ́lẹ̀ wà nílé, ẹ dilé mú, ẹ dira, torí pé kí ni dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tó bá já, á bó nílé, á bó lóde, á bẹ́ everybody máa jẹ breakfast. A fẹ́ jẹ́ kó dàrú làwa ṣe ń sọ pé ká ṣe in a diplomatic way, but ohun tá wá ń gbọ́ pẹ̀yìn Fúlàní ń plan yìí ẹ̀ ń jẹ́ tán. Kẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá, ogun kò lẹ̀ Yorùbá, táwa Yorùbá bá bẹ̀rẹ̀ tán, ọ̀pẹ á dìde, á bẹ̀rẹ̀ ogun, ìrókò á ṣìdì, á bẹ̀rẹ̀ ogun, àràbà á ṣìdì, á bẹ̀rẹ̀ ogun, arèrè á ṣìdì, á bẹ̀rẹ̀ ogun, àkókò á ṣìdì, á bẹ̀rẹ̀ ogun. Ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wá, ọmọ Yorùbá ni wá, ogun kò wá. Kí lẹ fi ń ṣeré yìí? Ọmọ Yorùbá ni wá, ẹ fòkẹ́ nìṣó, ẹ bá wa ń bẹ̀. Nonsense people. À ń retí yín o, à ń retí yín. Tó bá dẹ̀ bí yàrá ìyá yín dá, ẹ má dúró nugbó, ẹ wà láàrin ìlú, kẹ má máa jà kẹ máa sá wọnú gbó. Tẹ́yìn Fúlàní tó bá bí yàrá ìyá yín dá, bẹ ṣe ń pa àwọn èèyàn wa, ẹ wà láàrin ìlú, kẹ má sá wọnú gbó. Tẹ bá tó gbangba sùn lọ́yẹ́, tẹ máa pa àwọn èèyàn bí nǹkan tẹ bá sáré sá wọnú gbó tí wọ́n ní rí yín mọ́. Ẹ ń sá nìyẹn, ẹ jáde tán, ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá, ẹ mọ̀ pé nǹkan tẹ́ rírí láyé yín ká máa fi hàn yín ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá nation no going back. Enough of this. Bí wọ́n ṣe ń pa wá yìí, we have to put stop to it. Bí wọ́n ṣe ń jí wa gbé yìí, we need to put stop to it by defending ourselves. We are not going to attack anybody, but we will always defend our land, defend our properties, and defend our lives. Self-determination is not a crime. Self-determination is constitutionally recognized by the whole world. Self-determination is recognized constitutionally throughout the world. Ẹ má gbàgbé, ẹ like, ẹ share, ẹ comment, ẹ pín fídíò yìí sí gbogbo ibi tọ́mọ Yorùbá káàkiri bá wà, kọ́ mọ̀ pé ogun ti dé. Àwọn Fúlàní, a ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n fogun ẹ̀yìn jà wá. Irú tó ṣe ní 2020, a gbọ́dọ̀ fàyè ẹlẹ́mọ̀. Irú tí wọ́n ṣe ní gángan, tí wọ́n wọlé lóòótọ́ pa àwọn èèyàn pakúpa, a gbọ́dọ̀ jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Ẹ lọ dira sílẹ̀, ń ta gbọ́pọ̀ sọ nìyẹn. Àdẹ̀bọ́dà ti sọ pé bí torí a mọ̀ pé wọ́n lè sọ, they can do it. It's allegedly, a gbọ́ pé wọ́n ń ṣe meeting lọ́wọ́ báyìí. Ẹ pín fídíò yìí, ẹ kò dé gbogbo tọ́mọ Yorùbá wà, ojú àgbúwà kò ní gbé ọ̀dàlẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé ìpolówó ọjà fún wa, tàbí ẹ fẹ́ bá wa sọ anything, ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Ojú àgbúwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ ṣé àdúpẹ́ gan. Kẹ́dẹ̀ má gbàgbé studio project wa ṣì ń lọ, èyí tọ́lọ́run bá bùkún fún, ẹ support wa. Gbogbo àwọn nǹkan ta ní a ní ìgbé fóònù kan nǹkan ta fẹ́ ṣe. Mo sọ fún yín, mo ní bàbá wa kan, Ọlọ́run ti lò wọ́n ti promise wa ní 1 million naira. Bẹ́ẹ̀ ni, tàbá dẹ̀ ti ra kinní yẹn náà, gbogbo ayé náà ló máa rí. Ẹ ṣé àdúpẹ́ gan ni. Ojú àgbúwà kò ní gbé ọ̀dàlẹ̀. I love you all.